Tinubu pẹ̀lú àwọn gómìnà 22 bẹ̀rẹ̀ ìpàdé APC l'Àbújá. Bí a ti ń wí yìí, ẹsẹ̀ àwọn gómìnà 22 ti fẹ́rẹ̀ pé tán sílùú Àbújá. Bẹ́ẹ̀ ni àwọn aṣáájú ẹgbẹ́ APC, bẹ́ẹ̀ làwọn ọmọlẹ́yìn wọn, bẹ́ẹ̀ ni àwọn olóyè ẹgbẹ́, bẹ́ẹ̀ ni àwọn bàbá ìsàlẹ̀, paríparí ẹ̀sìn làwọn aṣojú ẹgbẹ́ tí wọ́n lé lẹ́gbẹ̀rún 8 tí wọ́n ti gbogbo ìpínlẹ̀ 36 orílẹ̀-èdè yìí wá pẹ̀lú ìlú Àbújá. Bẹ́ẹ̀ ni gbogbo wọn ń retí àlejò pàtàkì Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Ìpàdé gbogbogbò ẹgbẹ́ náà ni wọ́n fẹ́ ṣe, níbi tí wọn yóò ti yan àwọn olóyè ẹgbẹ́ tuntun tí wọn yóò sì ti fọwọ́ sí ẹni tí yóò du ipò ààrẹ lórúkọ ẹgbẹ́ wọn. Bó bá jẹ́ ẹgbẹ́ òṣèlú míì ni, ohun tí èèyàn yóò máa retí ni ìjà gidi tàbí èdè àìyedè tàbí gídígbò tààrà, nítorí láti yan ẹni tí yóò dupò ààrẹ wọn kò ní jẹ́ kékeré. Ọ̀pọ̀ àwọn alágbára nínú ẹgbẹ́ òṣèlú náà, pàápàá irú ẹgbẹ́ òṣèlú tó fẹsẹ̀ rinlẹ̀ bí APC yìí, ni wọ́n ìbá ti dìde pé àwọn náà fẹ́ du ipò ààrẹ lórúkọ ẹgbẹ́ wọn. Àmọ́ níbi tó ṣòro, eégún ti fà wọ́n bó o. Ọ̀pọ̀ àwọn ìpínlẹ̀ gbogbo, ẹkùn gbogbo àtàwọn ìgbìmọ̀ apàṣẹ ẹgbẹ́ náà pàápàá ni wọ́n ti fọwọ́ sí pé Tinubu làwọn ń fẹ́ kó ṣe sáà kejì. Nídìí èyí, kò sẹ́ni tí bá yímíyímí dumí, ẹnìkan ò sì ní bá èṣù dulẹ̀ oríta. Kò sí àríyànjiyàn níbẹ̀ mọ́. Ká sọ pé kò sí ohun tí òfin INEC tó ń ṣètò ìdìbò sọ pé irú ìpàdé báyìí gbọ́dọ̀ wáyé ni. Kò sí ìdí tí ẹgbẹ́ náà yóò fi pàdé rárá. Ṣùgbọ́n òfin ti sọ pé irú ìpàdé gbogbogbò báyìí gbọ́dọ̀ wáyé níbi tí àwọn ọmọ ẹgbẹ́ gbogbo yóò ti péjú láti ìpínlẹ̀ gbogbo àti àdúgbò gbogbo láì ní yọ ibì kankan sílẹ̀. Ohun tó fa ìpàdé náà gan nìyẹn. Nígbà táwọn ìgbìmọ̀ tí wọ́n ń ṣètò ìpàdé náà sì ń sọ̀rọ̀, wọ́n ní àwọn ti fi ètò gbogbo síbi tó yẹ o. Kò sí kọlùkọlù kan tí yóò kọlu abodìyẹ tí ò ní jẹ́ kó débi ẹyin ẹ̀. Pé àwọn aṣojú 8,497 làwọn ń retí níbẹ̀. Ìyẹn níbi ìpàdé ńlá yìí ni o. Wọ́n ní gbogbo wọn ni yóò wá sí Àbújá níbi tí wọn yóò ti wá aṣojú àdúgbò àti ẹkùn wọn. Níbi tó jẹ́ ọmọ APC ní gbogbo wọn. Níbi ìpàdé tí wọ́n ti ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ ní hòtẹ́ẹ̀lì Transcorp nílùú Àbújá yìí, àwọn mínísítà àti àwọn àgbà nínú iṣẹ́ ìjọba ni wọ́n kalẹ̀ síbẹ̀. Kí kálukú lè mọ̀ pé ọ̀rọ̀ náà kì í ṣe kékeré o, torí níbi tí balógun bá wà, tí ọ̀tún balógun wà, tí òsì balógun wà, tóun náà ká gulutu tí wọ́n tún ní wọ́n ń retí ìjagunà, àwọn tí wọ́n bá wà níbẹ̀ ti gbọ́dọ̀ mọ̀ pé ìpàdé náà jọ mọ́ tógun ni. Alága ìgbìmọ̀ tó ń rí sí ìkéde fún ètò ìpàdé gbogbogbò wọn yìí, ìyẹn Muhammad Idris, ẹni tí í ṣe mínísítà fún ètò ìkéde àti ìlanilọ́yẹ̀ fún ìjọba àpapọ̀, sọ pé òun kò déédéé kó àwọn oníròyìn jọ bí kò ṣe láti sọ fún wọn pé ètò gbogbo ti tò fún ìpàdé àwọn. APC yóò sì fi àgbà hàn gbogbo àwọn ẹgbẹ́ òṣèlú tó kù pé ẹgbẹ́ tó ń ṣe ohun gbogbo pẹ̀lú òfin làwọn. Níbi ìpàdé yìí náà, àwọn mínísítà míì tún bá a jókòó. Festus Keyamo tí ṣe mínísítà ìgbòkègbodò ojúnà òfurufú, Hannatu Musawa tí ṣe mínísítà àṣà àtìṣe, olórí ilé ìgbìmọ̀ aṣòfin tẹ́lẹ̀ nígbà kan Ayim Pius Ayim náà wà níbẹ̀ o. Bẹ́ẹ̀ ni Sunday Dare tí ṣe olùdámọ̀ràn ààrẹ lórí ọ̀rọ̀ ìbánisọ̀rọ̀, àti Báyọ̀ Ọ̀nànúgà, alukoro àgbà nílé iṣẹ́ ààrẹ. Àwọn wọ̀nyí ni wọ́n ń ṣàlàyé pé ìpàdé gbogbogbò tí APC wá ṣe yìí láti fẹsẹ̀ ìtẹ̀síwájú ìrètí ọ̀tun àwọn múlẹ̀ ni. Ohun tí àwọn sì ṣe rí i pé kò sí ìpínlẹ̀ kan tàbí àdúgbò kan tí àwọn ò péré. Kálukú ló sì dìbò láti àdúgbò tiwọn láti yan àwọn aṣojú wọn wá. Kò má di pé bóyá wọ́n yọ ẹnìkan sílẹ̀ tí wọn ò jẹ́ kó kópa nínú ohun tí àwọn ń ṣe. Wọ́n ní láti fọn rere àṣeyọrí tí ẹgbẹ́ àwọn ṣe lábẹ́ ìjọba Ahmed Tinubu làwọn ṣe jẹ́ kí ìpàdé náà jẹ́ tẹni gbogbo. Alága kọmitì tó ń ṣètò ìpàdé náà gan, Alhaji Aminu Bello Masari, ẹni tí í ṣe gómìnà ìpínlẹ̀ Katsina nígbà kan, ní ọ̀rọ̀ tani yóò jẹ oyè kan tàbí tani yóò jẹ oyè míì nínú ẹgbẹ́ àwọn kò ní wákàtẹ̀ kankan nínú. Àwọn ti yanjú ìyẹn. Gbogbo ẹkùn pátá làwọn sì ti fún ní ipò tó jẹ́ tiwọn.
ṣé kó tó di àsìkò yìí ni àwọn ìgbìmọ̀ apàṣẹ ẹgbẹ́ yìí ti pàdé ní tiwọn lóòótọ́ tí wọ́n sì ní ọ̀mọ̀wé Nentawe Iwatida tí í ṣe alága ẹgbẹ́ APC náà làwọn fọwọ́ sí kó máa bá ipò náà lọ, kó máa ṣe ìjọba ẹ̀ lọ. Èyí tó túmọ̀ sí pé wọn ò ní du ipò náà lásìkò ìdìbò. Nentawe Iwatida ni yóò máa ṣèjọba ẹ̀ lọ gẹ́gẹ́ bí alága àti olórí ẹgbẹ́ òṣèlú APC. Bí wọ́n ṣe fọwọ́ sí alága yìí náà ni wọ́n tún gbà kí Bashiru Ajibola máa ṣe iṣẹ́ akọ̀wé ẹ̀ lọ, pé kó di ipò akọ̀wé ẹ̀ mú, àti gbogbo àwọn ọmọ ìgbìmọ̀ apàṣẹ ẹgbẹ́ wọn. Nídìí èyí wọn yóò kàn náwó àwọn èèyàn náà sókè ni, kò ní sí à ń kàmpéènì tàbí à ń dìbò tàbí à ń pariwo kan. Ètò tó wà nílẹ̀ yìí ti fi hàn pé wọ́ọ́rọ́wọ́ lohun gbogbo yóò lọ. Àwọn ipò tí wọ́n sì là kalẹ̀ nínú ẹgbẹ́ APC tí wọ́n ti fún wọn ní ẹkùn oníkálukú yìí, bí wọ́n bá ti fi òǹtẹ̀lú báyìí, kìnní náà kò tún ní yingin fún ọdún 4. Ohun tí àwọn aláṣẹ ẹgbẹ́ náà fẹ́ kí àwọn ṣe gan-an sì nìyẹn. Ìyẹn ni wọ́n ṣe kó àwọn 8,000 àti 497 yìí. Wọ́n fẹ́ kí wọ́n fòǹtẹ̀lú ohun tí àwọn ti ṣe, kí ohun gbogbo sì máa lọ déédéé láì ní sí wàhálà kankan. Bó tilẹ̀ jẹ́ pé ọkùnrin kan, Dàgógó Fubara, tó fi ìpínlẹ̀ Rivers ṣe ibùgbé, sáré gba ilé ẹjọ́ lọ, tó ní òun fẹ́ du ipò igbákejì alága àpapọ̀ ẹgbẹ́ náà láti ẹkùn gúúsù South, ṣùgbọ́n ẹgbẹ́ àwọn kò jẹ́. Kíá báyìí ni àwọn aṣáájú ẹgbẹ́ náà ti fòfin dè é, tí wọ́n sì dá a jókòó fúngbà díẹ̀ náà, tí wọ́n ní kó lè pé ara ẹ̀ ní ọmọ ẹgbẹ́ APC àfìgbà tí àwọn bá tó yanjú ọ̀rọ̀ ẹ̀. Èyí ni pé bó tiẹ̀ jẹ́ pé ọkùnrin náà ti lọ sílé ẹjọ́, òfurufú jágàdo ni kinní náà yóò padà já sí fún un, nítorí kò lè pe ẹgbẹ́ APC lẹ́jọ́ nígbà tí kì í ṣe ọmọ ẹgbẹ́ náà lásìkò yìí. Àti pé bó bá dán rádaràda kan wò, wọn yóò lè dànù pátá nínú ẹgbẹ́ náà ni, kò sì ní rí kinní kan mú jáde. Ohun tí àwọn aṣáájú ẹgbẹ́ náà ló bí àwọn nínú ni pé bí ọ̀rọ̀ bá rí báyìí, tó jẹ́ pé nǹkan kan wà tó ń bí ọmọ ẹgbẹ́ àwọn nínú, ohun tó yẹ kí Fubara kọ́kọ́ ṣe ni kó rí i pé òun bá àwọn aṣáájú ẹgbẹ́ àwọn sọ̀rọ̀, òun fi ọ̀rọ̀ náà tó àwọn adarí ẹgbẹ́ létí, tí wọn yóò sì tètè mọ ohun tó ń dùn ún àti ọ̀nà tí wọn yóò fi paná yòówù tó bá ń jó lábẹ́ aṣọ. Àmọ́ wọ́n ní kò bá ẹnikẹ́ni sọ̀rọ̀ náà títí tó fi gba ilé ẹjọ́ lọ, pé eléyìí fi hàn pé ẹgbẹ́ náà kò jẹ́ kinní kan lójú ẹ̀, kò sì tẹ̀lé òfin ẹgbẹ́, bẹ́ẹ̀ ló ṣe ohun tó lòdì sófin. Ni wọ́n bá dá a dúró láti wọ́ọ̀dù 4 ní Pọ́tà. Wọ́n ní kó rìn sẹ́yìn kì í ṣara àwọn. Ìyẹn ló ṣe jẹ́ pẹ̀lú ohun tí wọ́n ti ṣe yìí, tí wọ́n tètè paná tí ìbáràn mọ́ òrùlé ilé wọn, kò tún sí ohunkóhun tó lè dá ìpàdé náà dúró mọ́. Ohun gbogbo ló wà ní kọ́ńtò bí ọ̀rọ̀ àwọn olóyìnbó. Bí wọ́n bá sì sọ pé iṣu wà lọ́wọ́ ẹ, ọ̀bẹ wà lọ́wọ́ ẹ, APC ló ń jẹ́ bẹ́ẹ̀. Àwọn náà ni wọ́n lágbára láti ṣe àwọn ohun tí wọ́n ń ṣe. Níṣe ni wọ́n ní kí gbogbo àwọn òṣìṣẹ́ ìjọba jókòó sílé máa ṣe iṣẹ́ wọn. Work at home ni wọ́n sọ fún wọn, pé kí wọ́n ṣiṣẹ́ nílé lórí kọ̀ǹpútà. Èèyàn wá mọ iye òṣìṣẹ́ ìjọba tó ní kọ̀ǹpútà àti íńtánẹ́ẹ̀tì tí yóò fi ṣiṣẹ́ láti ilé ní Àbújá o. Ṣùgbọ́n síbẹ̀ sàbá ló ní ìgúnnu. Béèyàn kan bá sì sọ pé orí ìgúnnu kò sunwọ̀n, tọ̀hún yóò wá àkàbà gíga ni. APC ló níjọba. Àwọn náà ni wọ́n sì sọ pé kí àwọn òṣìṣẹ́ ìjọba àwọn jókòó sílé, kò tún sí ẹgbẹ́ òṣèlú tó lè dá a láṣà. Torí bí ẹgbẹ́ òṣèlú kan bá sọ bẹ́ẹ̀ ní gbangba, yóò kàn dàbí ìgbà tí akọ ajá ń gbó lásán ni. Àbí báwo ni ẹgbẹ́ òṣèlú bíi ADC tàbí PDP tàbí Labour yóò ṣe fẹ́ ṣèpàdé gbogbogbò tiwọn, tí wọn yóò wá ní kí àwọn òṣìṣẹ́ ìjọba jókòó sílé? Ta ni yóò gbà yẹn fún wọn? Àwọn APC náà sì gbọ́n o, wọn ò kúkú pé kinní náà lọ́ludé, wọ́n kàn ní káwọn òṣìṣẹ́ àwọn máa ṣiṣẹ́ láti ilé ni. Ìyẹn nípàdé wọn yìí ò ṣe yàtọ̀ sí àjọ̀dún tàbí ohun táwọn olóyìnbó ń pè ní kánífà, nítorí bí ìgbà tí wọ́n lọ síbẹ̀ láti lọ jayé ni. Kò sí wàhálà kún fẹ́nìkan, kí wọ́n sọ̀rọ̀, kí Tinubu débẹ̀ kí wọ́n sì náwó ẹ̀ sókè, kí wọ́n ní òun lẹgbẹ́ àwọn fà kalẹ̀ láti dupò ààrẹ, tí ẹnikẹ́ni kò sì lè yọjú bí alátakò ẹ̀ rárá. Àti pé kì í ṣe irú ẹgbẹ́ náà ni wọn yóò ti ṣe bẹ́ẹ̀ yẹn. Ṣé bí a ti ń sọ̀rọ̀ yìí pàápàá, Àbújá ti kún o. Ẹni tí ò lè rìn pàápàá ti ní kí wọ́n gbé òun débẹ̀. Àwọn tí wọ́n wá pàápàá ju iye àwọn tí àwọn elétò náà ń pè lọ. Ọ̀pọ̀ mo gbọ́ mo wá, wọ́n wí fún mi kàṣà ìbá wọn débẹ̀. Ohun tó bá ṣojú ẹni kì í ṣẹ̀yìn ẹni, àti àwọn míì bẹ́ẹ̀ yẹn ni wọ́n lu olú ìlú Nàìjíríà náà pa.
gbogbo òtẹ́ẹ̀lì pátá ní ìlú náà ni wọ́n ti gbà tán. Ó sì le débi pé àwọn àgbàlagbà àti ọlọ́lá míì kò rí ibi tí wọn yóò sùn sí. Wọ́n há ara wọn mọ́ yàrá tí wọ́n ń pé mẹ́ta mẹ́rin pẹ̀lú ọ̀rọ̀ pé ṣé bí ká ti sùn ká ti jí ni. Àwọn ọlọ́jà pàápàá ti bẹ̀rẹ̀ ọdún tiwọn náà torí ohun gbogbo ló ti gbówó lórí ní Àbújá o. Kódà béèyàn yóò mọmi ìlọ́po mẹ́ta iye tí wọ́n ti ń rà á tẹ́lẹ̀ ni wọ́n yóò tà á fún un. Owó àwọn ọkọ̀ tó ń rìn lọ rìn bọ̀ níbẹ̀ pàápàá kọjá èyí tẹ́ni tí kì í bá ṣe olóṣèlú lè ná. Ariwo tí wọ́n sì ń pa kiri ìlú náà ni pé APC ń ṣe confession, àsìkò oúnjẹ tiwa náà lóde yìí, ẹ jẹ́ ká máa jẹ lọ. Ọláyíwọlá alága ló ṣe àkọsílẹ̀ ìpàdé gbogbogbò tí àwọn ẹgbẹ́ òṣèlú APC ń ṣe nílùú Àbújá fún bùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà yunifásitì Ìbàdàn. A kú dédé àkókò yìí o.